bọ́ sí. ẹ ti wo déètì débẹ̀. which is Wednesday. ìtumọ̀ ẹ̀ ni wípé àánú máa pọ̀ nínú ìrìn àjò ọdún yìí. ohun tí mo fẹ́ gbà wá tá a wà nílé lámọ̀ràn ni wípé ẹ jẹ́ á rìn lójú ọ̀nà Ọlọ́run. ohun kan ṣoṣo tó lè mú àánú kó wọlé fún wa nìyẹn. ẹ jẹ́ á rìn, ẹ jẹ́ á ṣe ohun tí ó fẹ́ ká ṣe, ẹ má jẹ́ á ṣe ohun tí kò fẹ́ ká ṣe. tá a bá tilẹ̀ pa òfin àti ìlànà Ọlọ́run mọ́, dandan ni kí gbogbo wa rí ìrànlọ́wọ́ ìyanu nínú ọdún 2025. àìsínbẹ̀ láì bá wọn dá sí bàbá wa Èjìrẹ́ Jésù, gbajúgbajà olórin ẹ̀mí Táíwò Kúṣìmọ̀ Èjìrẹ́ Jésù, kẹ́ ẹ tó máa lọ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo ènìyàn lórí ètò tòní? ẹ sọ̀rọ̀. àmọ̀ràn mi fún gbogbo ènìyàn ni wípé lọ́dún yìí kí wọ́n súnmọ́ Ọlọ́run bí òjíṣẹ́ Ọlọ́run ti ṣe sọ. tá a bá ti súnmọ́ Ọlọ́run, àánú àtọ́jú rere a máa tẹ̀lé wa ní gbogbo ìgbà. àmín. bàbá wa Adams, kẹ́ ẹ tó máa lọ, gbàdúrà fún wa lórí ètò àti gbọ̀kàn tó ń gbọ́ yín nílé. gbogbo owó ọkọ̀ tó rí àmì ṣe níbi tó wà, bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ, ní gbogbo ibi tó ti nílò ìrànlọ́wọ́ Ọlọ́run, ní gbogbo ibi tó ti nílò àánú Ọlọ́run, tó o bá ṣàmì lórúkọ Jésù, ìrànlọ́wọ́ Ọlọ́run á dìde fún ẹ. àmín. bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ, bí Bíbélì bá lè sọ wípé àwọn ọmọ kìnìún ṣe aláìní, ebi sì ń pa wọ́n, wọn láwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa, wọn ní kò ní ṣaláìní ohun tí ó dára. gbogbo ìwọ tó wà nílé tó ń gbọ́ ohùn mi, tó o gbẹ́kẹ̀lé Olúwa, bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ, nínú ọdún yìí àánú máa wọlé tó ẹ wá. ìwé orin Dáfídì 136 ó ní nígbà tí Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì, tí ará ilé Jákọ́bù kúrò nínú àjòjì ènìyàn, ó ní Júdà di ibi mímọ́ rẹ̀, Ísírẹ́lì di ìjọba rẹ̀, ó ní òkun rí ó sá, Jọ́dánì padà sẹ́yìn, ó ní òkè ńlá fò bí àgbò, òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn, ó ní kí ló ṣe gbogbo tó fi sá, ìwọ Jọ́dánì tó fi padà sẹ́yìn, ìwọ òkè ńlá tó fi ń fò bí àgbò, òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn, ó ní wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù. ìtumọ̀ sáàmù yẹn ni wípé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. ní gbogbo ibi tó ti nílò àánú, ní gbogbo ibi tó ti nílò ojú rere Ọlọ́run, tó o bá ṣàmì lórúkọ Jésù, ojú rere àti Ọlọ́run yá kó dìde fún ọ. àmín. bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ, mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè, àmì ni kò ṣe níbi tó wà láti wákàtí yìí lọ. ó yá oore Ọlọ́run àti àánú Ọlọ́run ó yá kó wọlé tó ẹ̀ wá. àmín. ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. àmín. Jésù Olúwa wa. àmín. àmín. àmín lórúkọ Jésù. ẹ jẹ́ kó ju yín wà lókè. ṣé yẹn wà ń bẹ́ẹ̀ ni? ṣé kọ̀ọ̀kan wọlé ni? ètò ohùn àwọn kérúbù on FM ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní orí òkè Tèmídire nílùú Abẹ́òkúta. 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. bàbá wa tí Ọlọ́run lò láti ṣí wa létí ẹ̀mí lórí kókó ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ìyanu. ó fẹ́ rí ìrànlọ́wọ́ gbà lọ́dún 2025 yìí, ó fẹ́ kí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́, ó fẹ́ rí àgbà ìyanu ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ tó máa yà wọ́ lẹ́nu, tó tún máa ya gbogbo àwọn ará ilé rẹ lẹ́nu. má jà láwàáwí, àwáwí ni ìgbà tó ń ràn mí lọ́wọ́, tó ń help mi ní ò jẹ́ gbégbèsè. má jò ní ìgbéraga, ìgbéraga yìí náà ni ìgbéraga ló ń jẹ́ kí tálákà ò fagídí mu gàrí níwájú olówó, á tún ní gàrí yẹn kan dáadáa. àwọn tí ó ràn lọ́wọ́ ó tún fi wọ́n ṣakọ, ìgbéraga yìí náà ni. mo fẹ́ rí ìrànlọ́wọ́ ìyanu gbà, jẹ́ ẹni tó ń gbàdúrà, gbọ́ ìtọ́ni Ọlọ́run. kò ń ṣe ohun tọ́gbọ́n rẹ lè ṣe, kò ń ṣe ohun tí ipá rẹ lè ṣe. a dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa Prophet Israel Ọpẹ́yẹmí Adams tí wọ́n ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. bàbá wa, nọ́mbà wo làwọn ènìyàn lè pè yín sí nígbàkigbà tó bá ní nǹkan tàbí òmíràn láti bá yín sọ? fóònù nọ́mbà tẹ́ lè pè sí rèé tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ 090 41 42 0705. ẹ tún bá ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, torí mi ṣe ń wá báyìí lónìí. ó yá ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan sí. 090 41 42 0705. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa sí nìyẹn 090 41 42 0705 090 41 42 0705 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pe wòlíì Israel Ọpẹ́yẹmí Adams. ilé ìjọsìn wọn wà ní ilé iṣẹ́ àwo ní Abẹ́òkúta, Covenant Glory Renewal Pentecostal C&S Church, Palace of Mercy Parish tó wà ní ilé iṣẹ́ àwo ní Ọlọ́run alààyè ló ti darí wọn wá
sórí ètò tòní. alẹ́ òun pé tá a bá tún pè nígbà mìíràn yóò tún darapọ̀ mọ́ wa lórí ètò àwọn kérúbù. bẹ́ẹ̀ ni sà. a gbàdúrà fún yín àti gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀ lórúkọ Jésù Ọlọ́run alààyè á wà pẹ̀lú yín. àmín Jésù. ìjírẹ́ Jésù gbajúgbajà kọrinkọrin ògo Ọlọ́run alààyè kò ní fi gbogbo wa sílẹ̀. Àmín a ó Jésù. ṣàṣeyọrí. ẹ ṣé púpọ̀ pé darapọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ ni oye èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. alákìjà ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun wáyé. ẹsẹ̀ẹsẹ̀ òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. ẹni tí ń pa mí mọ́ kì í tòògbé. ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ nítorí pé Olúwa ni olùpamọ́ mi. bí Olúwa bí ó bá máa rí ìrànlọ́wọ́ gbà ọ̀rọ̀ yẹn dàbí eré dàbí àwàdà. ìgbéraga yìí náà ni òun dẹ̀ ni òní jẹ́ orí ìrànlọ́wọ́ gbà ní ọdún 2025 rẹ̀ra rẹ̀ ńlẹ̀